A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀, ọjọ́ 28 nínú oṣù kẹta ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ebi èyí tó ń pagunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí àwọn olùṣirò gbé sórí òdùwọ̀n orí òṣùwọ̀n ọ̀hún èyí tó lọ sí bíi mílíọ̀nù 23 ó lé o, wípé àwọn ọmọ Nàìjíríà èyí tí bí ń pa wọ́n lé ní mílíọ̀nù 23 báyìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti wá gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó rí sí ètò ọ̀gbìn lórílẹ̀-èdè yìí lámọ̀ràn wípé àwọn ààyè àti ilẹ̀ èyí tó ṣẹ́kù nínú ọgbà ilé ìwé wọn èyí tó kàn jẹ́ wípé igbó lásán òun ló wù ń bẹ̀ kí wọ́n ṣe àmúlò rẹ̀ láti fi gbin àwọn nǹkan jíjẹ léyìí tí ó túbọ̀ jẹ́ kí ara kó tù wọ́n àti láti pèsè jíjẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èyí tó bá ń bẹ ní agbègbè òun àyíká wọn. Ìjọba àpapọ̀ èyí tó sọ̀rọ̀ náà láti ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ àgbà pàtàkì sí ìjọba àpapọ̀ àti sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ètò oúnjẹ àti ààbò lórílẹ̀-èdè yìí èyí tó fi ọ̀rọ̀ náà léde eyín Barrister Ògúndípẹ̀ èyí tó ní ìjọba àpapọ̀ lẹ́yìn ń sa gbogbo ipá àti agbára láti lè rí wípé oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ yanturu tó sì jẹ́ wípé láìpẹ́ ọjọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní máa jẹ àjẹyó tó ń ti àjẹṣẹ́kù níbi ìpàdé ọ̀hún tí wọ́n ṣe pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ìwé tó jẹ́ ti ìjọba àpapọ̀ àti ètò ọ̀gbìn nílẹ̀ yìí ni ọ̀rọ̀ náà ti jáde tó ń ti ọ̀rọ̀ àmọ̀ràn láti ṣe àmúlò àwọn àyè àti àwọn àǹfààní tí wọ́n bá rí kí wọ́n lè fi pèsè ohun ọ̀gbìn èyí tí ó tó jẹ tí ó ṣẹ́kù fún àwọn ènìyàn lágbègbè àti láyìíká àwọn gbogbo. Wọ́n ní nípa ìdí èyí púpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà ni ó lè rí jẹ ni ó lè rí mu yóò túbọ̀ ṣe àdínkù fún àìríjẹ àìrímu ní orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde níbi ìpàdé ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nétọ̀ Adémọ́lá Adélékè ló ti kéde kónílógbélé o láwọn ìlú bíi méjì eléyìí tí wọ́n ní ìkọlù ó ti ń wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni Ọláwálé Ràṣídì èyí tó kéde kí onílógbélé lórí àwọn ìlú òfararọ̀ láwọn agbègbè ọ̀hún bíi Ifọ̀n àti Ìlóbù páyé wípé kí oníkálukú wọn síwé agbéjẹ́mọ́wọ́ o bẹ́ẹ̀ sì ni wọn gbọ́dọ̀ rí ẹnikẹ́ni láti máa lọ́bọ̀ láwọn àsìkò èyí tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún èyí tó kéde rẹ̀ èyí tí wọ́n ní láti aago 2 ọ̀sán òní ti ṣe ọjọ́ Jímọ̀ títí di aago 7 òwúrọ̀ ni àwọn ènìyàn kò ní fi ní àǹfààní láti rìn lọ́rìn bọ̀ ní àwọn ìlú náà eléyìí tí wọ́n sì ní bí èyí yóò ti wà nìyẹn o títí di ìgbà tí àlàáfíà yóò fi jọba tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yóò fi wá ojútùú sí ìkọlù ọ̀hún tó ń wáyé pẹ̀lú bí gómìnà tún ṣe bẹnu àtẹ́lù ènìyàn kan tí wọ́n tún pa ní òní lórí àwọn ìkọlù ọ̀hún tó ń wáyé o tí wọ́n sì ti fi ọwọ́ òfin mú díẹ̀ nínú àwọn ènìyàn ètò wọn ló ṣe é ṣe kó lọ́wọ́ nínú ìkọlù náà èyí tó tún wáyé lónìí. Lákòótán nínú ọ̀rọ̀ gómìnà ó wá ní kí oníkálukú kó fi sùúrù sí ohun gbogbo àti wípé ẹnikẹ́ni yòówù tí wọ́n bá ká wípé ó pẹ̀lú àwọn tó ń dá wàhálà lẹ̀ onítọ̀hún ò ní farare lọ pẹ̀lú bí gómìnà ti ṣe gbé àwọn ìgbìmọ̀ onífọwọ́sowọ́pọ̀ ètò ààbò kalẹ̀ tó ń ti àwọn àmọ̀tẹ́kùn kó ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí pàlàáfíà jọba láwọn ìlú ọ̀hún ní abẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó kéré tán ènìyàn bíi 7 òun máa lórí kó yọ níbi ìkọlù àti ìjàmbá ọkọ̀ kan èyí tó wáyé o ní ìpínlẹ̀ Èkó.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látọwọ́ àjọ LASTMA èyí tó rí sí lílọ bíbọ̀ ọkọ̀ lójú pópó ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday èyí ò lágbègbè Sábó Tọ́kìn ní ojú òpópónà márosẹ̀ Èkó lọ́hùn-ún ní ọ̀nà Ìkòròdú ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lásìkò tí ọkọ̀ jíìpù Lexus kan tó fẹ́ sá eré gba ẹ̀gbẹ́ àwọn ọkọ̀ akérò kan ní agbègbè Sábó Tọ́kìn èyí tó lọ kọlu àwọn ọkọ̀ akérò tó sì jẹ́ wípé lórí ìkọlù yìí ọkọ̀ èyí tó ń lọ bíi méje náà èyí ló jẹ́ wípé wọ́n fara ṣèṣe tí wọ́n sì bàjẹ́ nígbà tí àwọn èrò inú ọkọ̀ bíi méje tí wọ́n fi ara pa. ṣùgbọ́n àjọ LASTMA ní Olúwa ó ṣeun lórí wípé kò sí ẹnikẹ́ni tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Gẹ́gẹ́ bí àjọ LASTMA ti wá fi ọ̀rọ̀ ọ̀hún léde, wọ́n ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn awakọ̀ lójú pópó láti máa ṣe sùúrù ní ìgbà tí wọ́n bá ń wa ọkọ̀ kí wọ́n sì rí dájú wípé wọn ò sá eré àsápajúdé, ìjánu ọkọ̀ wọn ó sì wà bámúbámú láti ṣiṣẹ́ dáadáa. Wọ́n wá rọ̀ wípé àwọn ènìyàn ọ̀hún èyí tó farapa ni wọ́n ti gbé lọ ilé ìwòsàn fún ìtọ́jú tó péye nígbà tí wọ́n ti wọ́ àwọn ọkọ̀ ọ̀hún èyí tó bàjẹ́ kúrò lójú òpópónà láti má lè dá súnkẹrẹ fàkẹrẹ sílẹ̀ ní agbègbè èyí tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀. Ó kéré tán ènìyàn méjì ni wọ́n ti dá ẹjọ́ ikú fún wọn nípa wípé kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn lórí ẹ̀sùn olè jíjà èyí tí àwọn ènìyàn méjì ọ̀hún tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Èkìtì. Adájọ́ ilé ẹjọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ Èkìtì èyí tó kalẹ̀ sílùú Adó Èkìtì olúlu ìpínlẹ̀ náà, adájọ́ Olúṣẹ́gun Ògúnyẹmí òun mà ń ló dá ẹjọ́ ikú fún àwọn ènìyàn méjì náà lánàá ti ṣe ọjọ́bọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn ènìyàn méjì ọ̀hún tí wọ́n ní kí wọ́n lọ rèé yẹgi fún látẹnu adájọ́ Olúṣẹ́gun Ògúnyẹmí, àwọn náà ni Olúṣẹ́gun Fọlọ́runṣọ́ tí ṣe ẹni ọdún 53 53 years, ẹnì kejì Àjàyí Délé tí ṣe ẹni ọdún 51 51 years. Ni wọ́n ní àwọn méjèèjì yìí ni wọ́n digunjalè láti ja àwọn ènìyàn kan lólè lójú òpópónà ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn méjèèjì ọ̀hún tí wọ́n ní ọwọ́ pálábá wọn sége ní ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2022 lójú òpópónà Èrìnò ní ìpínlẹ̀ Èkìtì lọ́hùn-ún nígbà tí wọ́n gbé ìbọn tuntun ti àdá ìléwọ́ èyí tí wọ́n mú dání tí wọ́n fi ja arákùnrin kan lólè nínú ọkọ̀ rẹ̀ tí wọ́n gba ẹ̀rọ alágbèéká lábùtọ̀ọ̀bù owó tòun ti ọkọ̀ Sultana Hyundai kan. Ọ̀gbẹ́ni ọ̀hún tí wọ́n jà lólè ní ọ̀gbẹ́ni Ayọ̀dèjì. Lọ́jọ́ kan náà lásìkò kan náà níbi tí wọ́n ti ṣiṣẹ́ ibi ọ̀hún náà ni wọ́n tún ja arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúwaṣẹ́gun Ọ̀kẹ́. Wọ́n tún ja òun náà ní olè kó tó di pé ọlọ́pàá ó rìn sí àsìkò tí wọ́n sì fi ọwọ́ òfin mú wọn. Láti ìgbà yìí ni àwọn méjèèjì náà ti ń pààrà ilé ẹjọ́, ṣùgbọ́n lánàá òde yìí òpin dé bá ẹjọ́ wọn níbi tí adájọ́ ọ̀hún ti ní kí wọ́n lọ yẹgi fún wọn látàrí ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n kà sí wọn lọ́rùn tí wọ́n sì jẹ̀bi rẹ̀ wípé ikú ń lèrè ẹ̀ṣẹ̀, kí wọ́n lọ rí yẹgi fún àwọn méjèèjì náà títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Aba fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Aba International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn wa tó ṣe ta múlòdùn lónìí,
ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti Yorùbá arábìnrin nì Ẹniọlá Badmus mà ló ti tẹnumọ́ wípé òun ṣì wà lórí ìpinnu àti ọ̀rọ̀ òun digbí báyìí lòun dúró lẹ́yìn ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu o gẹ́gẹ́ bí Ẹniọlá Badmus ti sọ̀rọ̀ rẹ̀ àti ojúwòye rẹ̀ sí ìyàn tó ń jà lórílẹ̀-èdè yìí àìríjẹ àìrímu tó kọ lórílẹ̀-èdè Nàìjíríà bí ìgbà ọkọ̀ bá forí sọ àpáta o ó ní lótìtọ́ àti lódodo ebi ń pa àwọn ènìyàn nílẹ̀ yìí ṣùgbọ́n ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òun ni ààrẹ Tinubu ló ń ṣe láti rí dájú wípé ohun ó fararọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹniọlá Badmus tó ní bí wọ́n bá béèrè lọ́wọ́ òun ní ìgbà wípé ẹ̀yìn tálẹ́ ni òun wà ó ní ẹ̀yìn ààrẹ Tinubu lòun wà o. Ẹniọlá Badmus tó jẹ́ ọ̀kan nínú àwọn olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ amúlùdùn àti àṣà tóun ti ṣe sí ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Tajudeen Abbas òun ni ó sọ ọ̀rọ̀ náà lásìkò tó fi ọ̀rọ̀ òun léde lórí ìkànnì ayélujára rẹ̀. Ẹniọlá Badmus tó kọ síbẹ̀ wípé òun wà lẹ́yìn bàbá Olúwaṣèyí tí í ṣe ààrẹ Bọ́lá Tinubu tó sì rọ àwọn ọmọ Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ tóun ti sùúrù fún ètò ìṣèjọba Tinubu wípé ohun gbogbo yóò padà tùbàtùṣẹ lórílẹ̀-èdè yìí wípé ààrẹ Tinubu ó ń sa gbogbo ipá àti agbára rẹ̀ láti mú ohun gbogbo rọrùn fún mùtúmùwà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún èmi mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.